ọdún yìí àtura kò ní ilé kókó máa wà. ọdún yìí àtura kò ní ilé kókó máa wà. ohun tí a dáwọ́lé ayọ̀ rí, ohun tí a béèrè ní Olúwa yóò ṣe. ọdún yìí àtura, ọdún yìí àtura o, ọdún yìí àtura o kò ní ilé kókó máa wà. Àmín. Ẹ káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá pé mo kí gbogbo ojú tó ń wò mí wípé ẹ káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá dùn ká. Ẹ ṣeun gbogbo gbà, ẹ sì ṣeun tí ẹ ń tẹ́tí sí àwọn ẹ̀kọ́ èdè Yorùbá èyí tí à ń kọ́ ní orí ìkànnì yìí. Tí ó bá ṣe wípé ẹ̀yin ò tí subscribe, what are you waiting for? What are you waiting for? Subscribe now. Kí lẹ tún dúró dè? Kí lẹ ń sọ? Ẹ subscribe now. Please subscribe. Kí ẹ lè máa rí àwọn ẹ̀kọ́ tí à ń kọ́ lónìí. Ẹ̀kọ́ tí a ó lọ kọ́ ni àṣà ìgbéyàwó òde òní. Ẹ jẹ́ kí a wọnú ẹ̀kọ́ náà lọ. A ní ìgbéyàwó ṣọ́ọ̀ṣì, ìyẹn ni ìgbéyàwó Kristẹni èyí tí a mọ̀ sí Christian marriage ní èdè Gẹ̀ẹ́sì. A ní ìgbéyàwó Mùsùlùmí èyí tí a mọ̀ sí Muslim marriage ní èdè Gẹ̀ẹ́sì. A sì ní ìgbéyàwó kóòtù tàbí rẹ́gísírì èyí tí a mọ̀ sí court marriage. Ìgbéyàwó mẹ́ta lẹ́lòmíì máa ń ṣe. Wọ́n á ṣe ìgbéyàwó ìbílẹ̀, wọ́n á ṣe ìgbéyàwó kóòtù, wọ́n á sì tún lọ ṣe ìgbéyàwó ṣọ́ọ̀ṣì. Ṣé dandan ni? Kì í ṣe dandan. Tó bá lágbára rẹ̀, go ahead. Ṣùgbọ́n tó bá lágbára rẹ̀, kì í ṣe dandan. Ohun tó ṣe pàtàkì òun ni wípé lọ sí kóòtù, jẹ́ kí wọ́n rẹ́gísítà, kẹ́ gba certificate. Certificate ló ṣe pàtàkì ní court. Kò pọn dandan kéèyàn ṣe kó ara èèyàn lọ bí ọkọ àti ìyàwó kẹsẹ̀ tún sí ayẹyẹ yẹn lọ́tọ̀ wípé ẹ̀ ń ṣe court marriage lọ́tọ̀. Kò pọn dandan. Ẹlòmíì tán bá ṣe ayẹyẹ court marriage tán, wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún lọ ṣe ayẹyẹ traditional marriage, wọ́n á ṣẹ̀ tún wá lọ ṣe ayẹyẹ church marriage. Mú ẹyọ kan tágbára rẹ̀ ká. Bó bá jẹ́ traditional marriage ni lágbára rẹ̀ ká, ṣe sanwó orí. Pásítọ̀ wà níbi traditional marriage yẹn. Ẹ pè pásítọ̀ kó wàásù fún yín. Kí pásítọ̀ wàásù, kí wọ́n kàn súre, kí òbí náà súre, kí ẹbí súre, ẹ kó ẹrù òdìlé ọkọ. Ṣùgbọ́n tó bá ṣe wípé ẹni lọ́kàn láti lọ sí church, láti tún lọ ṣe church marriage lẹ́yìn traditional marriage, you don't have any right to pack your luggages kó ló ń lọ sílé ọkọ òun until tẹ bá parí ti church marriage yẹn. Ìyá ní sùúrù o ti sanwó orí rẹ lóòótọ́, ṣùgbọ́n ò tí lè kó lọ. Ní sùúrù, jókòó jẹ́ sílé bàá rẹ̀, àbí bóyá ó dá lé gbé ni, jókòó jẹ́ síbẹ̀ until tẹ bá parí church marriage, until then lẹ tó di tọkọtaya. Ṣùgbọ́n tó bá ti pé kò sí church marriage ń bẹ́ẹ̀, kẹ́rù rẹ̀ máa lọ lé ọkọ rẹ̀, kò sẹ́ni tó dọ̀ dúró, ti sanwó orí rẹ̀. Tọ́lọ́run bá dẹ̀ bless yín, tẹ lóyún, tẹ bímọ, you can then go to the church, dedicate ọmọ, your life continues. So ẹ yẹ ká lọ sí oríṣiríṣi ìgbéyàwó tí a ní òde òní. Ìgbéyàwó àkọ́kọ́ tí a ó kọ́kọ́ sọ ni ìgbéyàwó ṣọ́ọ̀ṣì. A tún máa ń pè ní ìgbéyàwó Kristẹni, that's Christian marriage. Nínú ìgbéyàwó yìí, ọmọkùnrin àti ọmọbìnrin tí wọ́n fẹ́ di ọkọ àtaya, wọ́n á gbàdúrà. Tí wọ́n bá rí àrídájú wípé Ọlọ́run fẹ́ kí àwọn jẹ́ ọkọ àti ìyàwó, ọkùnrin yóò lọ sọ fún obìnrin pé òun ti gbàdúrà o, Ọlọ́run sì tọ́ òun sọ́nà wípé wọ́n ni wàá jẹ́ aya mi. Á fún obìnrin náà láyè láti lọ gbàdúrà. Bí obìnrin náà tó bá ti rí wípé bẹ́ẹ̀ ni Ọlọ́run fẹ́ kájọ jẹ́ ọkọ àti ìyàwó, àwọn méjèèjì tó bá wù wọ́n, tí wọ́n bá ní olùtọ́sọ́nà nínú ẹ̀mí fún wọn, wọ́n lè lọ sọ fún ẹnìyẹn kó darapọ̀ mọ́ wọn nínú àdúrà. Wọ́n á bẹ̀rẹ̀ courtship, ìyẹn ni ìfẹ́sọ́nà. Ibi ìfẹ́sọ́nà yẹn ni wọ́n á ti máa mọ ara wọn. Wọ́n á mọ nǹkan tí wọ́n fẹ́, wọ́n á mọ nǹkan tí wọ́n ò fẹ́. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa bí ọjọ́ ọ̀la wọn, bí wọ́n ṣe fẹ́ kí ọjọ́ ọ̀la wọn kí ó jẹ́, nípa owó níná, báwo la ṣe fẹ́ máa náwó, ọmọ mélòó la fẹ́ bí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwo la ṣe fẹ́ kí ilé wa rí,
nínú ìfẹ́sọ́nà yìí ní gbogbo nǹkan tí wọ́n fẹ́ kí kó mọ̀ nípa ara wọn wọ́n sọ. Ìfẹ́sọ́nà sì bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n ti gbàdúrà, tí wọ́n ti confirm, tí wọ́n ti rí ìdánilójú pé àwọn máa jẹ́ tọkọtaya. Ìgbéyàwó Kìrìsìtẹ́nì kò sọ wípé kí ọmọ kọ́kọ́ lọ ṣe ìbádọ́rẹ̀ẹ́ tí wọ́n ń pè ní dating. Lẹ́yìn tó bá ṣe ìbádọ́rẹ̀ẹ́ yóò àmọ́ wò ó ṣé àwọn lè fẹ́ra wọn àbí àwọn ò lè fẹ́ra wọn. Bí wọn bá lè fẹ́ra wọn yóò já yẹn jùlẹ̀, yóò tún lọ sọ́dọ̀ another one, kò bá jẹ́ 10 kó tó wá padà mú ẹnìkan. Rárá o, that is not God's way. The standard of God can never be changed by anything. Standard Ọlọ́run ni wípé lọ síwájú Ọlọ́run, gbàdúrà, jẹ́ kó Ọlọ́run tó ẹ sọ́nà. Lẹ́yìn courtship ni ìgbéyàwó. Kì í ṣe lẹ́yìn pé ó dé ti A, ó dé ti B, ó dé ti C, nígbà tó wá dórí F, ó wà lẹ́yìn tó dé ti F ló ṣẹ̀ṣẹ̀ wá lọ propose nítorí pé ó rí pé ó dájú wípé àwọn wà compatible, ó ṣẹ̀ wá propose. Lẹ́yìn proposal ló ṣẹ̀ṣẹ̀ kó bẹ̀rẹ̀ courtship, lẹ́yìn courtship òun wá ní marriage. Rárá, ọ̀nà Ọlọ́run kọ́ nìyẹn. Ọ̀nà Ọlọ́run ni pé gbàdúrà, rí àrídájú, lọ propose fún un. Tí mo rí ní propose sí lady yẹn náà gbàdúrà, tó bá jẹ́ òótọ́ ni ẹ bẹ̀rẹ̀ courtship, lẹ́yìn courtship marriage. Church marriage bó ti rí nìyẹn. Ẹ bá ń fi sọ́wọ́ ọ̀tún yín, ẹ má fi sọ́wọ́ ọ̀tún, ẹ lè fọwọ́ ọ̀tún jẹun, ẹ fi sọ́wọ́ òsì yín kẹ́ má bàa fi jẹun. Tó bá dẹ̀ wọ́n lè lọ fi tó àlùfáà ìjọ wọn létí pé tọ̀ báyìí ni àwọn ti gbàdúrà, àwọn dẹ̀ rí dájú wípé Ọlọ́run fẹ́ káwọn jọ wà pọ̀. Wọ́n á bẹ̀rẹ̀ ìfẹ́sọ́nà. Ibi tí wọ́n bá ti ń ṣe ìfẹ́sọ́nà, tó bá tó ọjọ́, tó bá ti ń tó àsìkò tí wọ́n fẹ́ lọ láti ṣe ìgbéyàwó, àlùfáà ìjọ yóò ṣètò ìgbaninímọ̀ràn nípa ìgbéyàwó wọn. Èyí tó bá sì ti di ọjọ́ ìgbéyàwó, ọkùnrin àti obìnrin wọn á dúró sí iwájú ìjọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn ọ̀rẹ́, ará àti ẹbí àti òbí àti àwọn tí a pè tí wọ́n wá àti àwọn tí a ò pè tí wọ́n wá. Wọ́n á dúró síwájú àlùfáà so wọ́n pọ̀ ní orúkọ Baba àti Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Wọ́n á sì dá májẹ̀mú láàrin ara wọn, vow, covenant láàrin ara wọn. Wọ́n á dá májẹ̀mú níwájú gbogbo ìjọ àti Ọlọ́run tó ń wò wọ́n. Wọ́n á sì so wọ́n pọ̀, wọ́n á di tọkọtaya. Ni wọ́n bá kọrin, ẹ ti di ara kan, 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 ẹ fìfẹ́ bára yín lò, ẹ ti di ara kan, fìfẹ́ bára yín lò, ẹ ti di ara kan. Wọ́n á sì gbé certificate church ní certificate ìwé ẹ̀rí ìgbéyàwó. Wọ́n á gbé síwájú wọn, ọkọ àti ìyàwó. Wọ́n á fọwọ́ sí ìwé ẹ̀rí ìgbéyàwó wọn àti àwọn bàbá àti ìyá àti àwọn tó jẹ́ witness kọ̀ọ̀kan, bóyá bí àwọn méjì nínú ìdílé kọ̀ọ̀kan. Nínú ìgbéyàwó Kìrìsìtẹ́nì, ohun tí ó wà níbẹ̀ ni wípé kò sí àyè láti fẹ́ ìyàwó kejì, kò sì sí àyè fún ìkọ̀sílẹ̀. Ikú nìkan ló lè yà wọ́n. Ó ní wọ́n sì máa sọ nínú rẹ̀ wípé títí ikú yóò fi yà yín. Sista Adéṣọlá, ronú kí o tó fọwọ́ bọ̀wé o, ọ̀rọ̀ ìlérí nira nígbéyàwó. Tó bá ti lè fọwọ́ sí báyìí, ẹ ti di ara kan nìyẹn. Wọ́n ti so yín pọ̀, kò sí ìkọ̀sílẹ̀, kò sì sí pé à ń fẹ́yàwó kejì. Ìdí ẹ̀ òun ló fi dára kéèyàn wá ojú Ọlọ́run kó tó wọ inú ìgbéyàwó. Ọlọ́run mọ ohun ìkọ̀kọ̀, Ọlọ́run mọ ohun tí a ò mọ̀. Ọlọ́run mọ ẹni tó lè bá ọ gbé títí dalẹ́. Maybe as you grow together in the marriage institution, bóyá ìyàwó ló di ẹni tó sanra, àbí ọkọ ló di ẹni tó sanra, àbí ó slim. Ọlọ́run mọ ẹni tó ṣe wípé yóò dúró. Ó sọ pé nítorí challenges tó ń rí, ìgbéyàwó ti parí. It is only God who knows that person that could stay with you forever with your temperament. Àwọn míì wà tó ṣe wípé Ọlọ́run tọ́ wọn sọ́nà lóòótọ́, Ọlọ́run dá wọn pọ̀, ṣùgbọ́n ìwà abínibí tàbí
previous experience tí wọ́n ti ní kò jẹ́ kí ìgbéyàwó yẹn work. Ẹni tó láhùn kò ṣiṣẹ́ lórí ìwà ahùn ẹ̀, ó gbé wọnú ìgbéyàwó, ó bẹ̀rẹ̀ sí ní sahun sí bóyá ìyàwó ẹ̀ àbọ́kọ ẹ̀. Ẹni tó ní ẹ̀mí ìbínú kò gbàdúrà lórí ẹ̀mí ìbínú pé Olúwa ṣiṣẹ́ lórí ayé mi, mo ní ẹ̀mí ìbínú, Olúwa mẹ́mí ìbínú ìkúrò nínú ayé mi, gbé wọnú ìgbéyàwó. Ẹlòmíì wà àbùkù ni kéèyàn máa insult èèyàn kó máa kàyàn lábùkù kò mọ̀rọ̀ sọ. Tàbí ẹni tó ya ọ̀lẹ tí ò ṣiṣẹ́ lórí ìwà ọ̀lẹ, ọ̀dájú èèyàn. Ìyàwó ń growing in pain and you say lọ dáná fún mi jọ ṣé mi ní jẹun ni àbí nítorí pé síkì ń sìn yá àdé ní jẹun mọ́. Ìyàwó lóyún o tún push ẹ̀ kó lọ mọ́ fọṣọ, o ní kó lọ ra nǹkan wá lọ́jà by fire by force and you are here doing nothing. Even if you married an angel, it will affect your marriage. Àwọn bad characters. Ọlọ́run ti ṣe tiẹ̀, ó ti pè yín pọ̀. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti ọ̀run wá láti wá máa bá yín ṣe iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe kí ìgbéyàwó yín kó lè work. Bí ìgbéyàwó Kristẹni ṣe wá sọ, ó ní kò sí ìkọ̀sílẹ̀. Ó sì sọ, ó tún sọ wípé ẹ gbọ́dọ̀ fẹ́ yàwó mi. What if tí ìgbéyàwó yẹn bá wà abusive? Kí lèyàn wá fẹ́ ṣe? Ọlọ́run ò support wípé kó kú sínú ìgbéyàwó náà. You can give yourself a break. Àwọn ìgbéyàwó kan wà tán fàyè lẹ̀ o, wọ́n fàyè lẹ̀. Tó bá fẹ́ o lè fẹ́ 10, tó bá fẹ́ o lè fẹ́ 3. If you like, tágbára ẹ bá ká o lè fẹ́ 100. Ẹ jẹ́ àtẹ̀síwájú.